إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀, ìpín ẹlẹ́ẹ̀karùn-ún náà ni àdé, tí definition rẹ̀ náà lọ báyìí bá ṣe ń wò ní ojú pátákó. Al-qismul khamisu min awjuhil af'al. Ìpín ẹlẹ́ẹ̀karùn-ún nínú ojúpọ̀nà àwọn ọ̀rọ̀ ìṣe. Huwa al-musamma bil-fi'li al-lafif. Òun ni wọ́n ń pè ní fi'lu lafif. Tọ́ ẹ̀rí níbi alákọ̀ọ́kọ́ àti lóko tá a sọ, ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin, ẹlẹ́ẹ̀karùn-ún làwà wọ́n wá ń pè ní fi'lu lafif. Bó láṣẹ wàá mọ̀ tá a bá ti rí inú èdè Lárúbáwá. Huwa ma kanat harfani min hurufi fi'lihi harfay al-'illa وهما الواو والياء مثلا وقى وشى نوى روى وما شابه ذلك وهو على قسمين. Ó náà ni àwọn ọ̀rọ̀ ìṣe kan tó já sí pé áráàfì méjì nínú hurufu fi'lu rẹ̀ ó máa jẹ́ áráàfì aláhùn. Méjèèjì ó jẹ́ áráàfì nínú áráàfì mẹ́ta tó máa ń jẹ́ hurufu fi'l tá ń kọ́ bọ̀. Méjì nínú ẹ̀ ló máa jẹ́ áráàfì aláhùn. So méjèèjì náà sì ni wá àti yá. Mátàlá lápèjúwe wakọ̀, ọ̀pọ̀ nǹkan tí ó sì ń bẹ ó ti sọ. Kò ní ṣe kéèyàn protect nǹkan, kéèyàn sọ nǹkan bóyá kó má jẹ́ ó jábọ́ ni, kó má jẹ́ ó dàrú ni, kó má jẹ́ ó yin jẹ ni, kó má jẹ́ ó jánu kòtò ni. So tí ń sìn àbí kéèyàn dẹ̀ sọ̀yàn níbi ìyà. Allah náà máa ń lò ní Quran tàbá débẹ̀. Wáṣà, so ìtumọ̀ tiẹ̀ ò ní pé kéèyàn máa ṣòfófó káàkiri. Kéèyàn máa káàkiri, kéèyàn máa sọ àwọn èèyàn láì dá káàkiri. So náwà, kéèyàn gbèrò. So ibẹ̀ náà ti yọ níyà tó máa ń sọ yẹn. Náwà, kéèyàn gbèrò bóyá èrò tó dáa ni àbí tí ò dáa. So náwà. So ìyẹn l'Ànábì sallallahu alayhi wa sallam ló sọ bí hadith tó wà ní Bukhari àtàwọn tírà mìíràn. Tó ti ń sin níbi hadith Umar ibn Khattab tó ní pé kí ni o, innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa. Nǹkan tó bá gbèrò tó fi ṣiṣẹ́, nǹkan tó bá ti torí ẹ̀ ṣe náwà. So rọwà, so ààrẹ náà ni, so kéèyàn gbégbà wá. Ọ̀nà máa ń lò bí hadith pé rọwà nǹkan so tí ń sìn kéèyàn gba ẹgbà wá. So wa ma shaba dhalika tó bá tún jọ wa huwa ala qismayn, ó pín sí ọ̀nà méjì. Al-qismul awwalu min al-fi'l al-lafif. Ìpín alákọ̀ọ́kọ́ nínú fi'l al-lafif huwa al-musamma bil-fi'l al-lafif al-mafruq. Òun ni wọ́n ń pè ní fi'l al-lafif al-mafruq. So bó náà fi ń pè ní mafruq á padà mọ́. Ó ní huwa ma kanat fa'u fi'lihi wawan wa lamuhu ya'an. Òun làwọn fi'lu tó jẹ́ sí pé fáwùlì fi'li ẹ̀
ó jẹ́ wà tí láàmù lè fáìlì rẹ̀ dẹ̀ jẹ́ yá. Mathalan waqa'a, ẹ ti rí waqa'a. So ẹ rí pé tẹ́ bá lọ wo fáwìlì fáìlì ẹ rí pé wáò ni. Tẹ́ bá lọ wo láàmù lè fáìlì ẹ rí pé yá ni. Ṣé ti yé sìn? Wafa òun náà kéèyàn pé àdéhùn. So wafa kéèyàn pé àdéhùn, to fulfil promise. So ti yé sìn? Washa mo ti tú lẹ́ẹ̀kan. Wama ashbaha dhalik àtàwọn tó bá tún jọ tó bá jọ. Bó ni ó ṣe jọ? Òun ni pé fáwìlì fáìlì rẹ̀ máa jẹ́ wá, láàmù lè fáìlì ó máa jẹ́ yá. So kí wá ní bó mudari rẹ̀ ṣe máa ń wá? Wa maftuhul ayni fil madi, ainul fi'li ó gba fatiha nígbà tá a bá rí ní madi. Wa maksuruha fil mudari, tó bá dé mudari yóò lọ gba kasra. Wa huwa min babi fa'ala yaf'ilu, ojúpọ̀nà fa'ala yaf'ilu ló bá wá. Wa tuhdhafu fa'uhu fil mudari. So tá a bá dé mudari a máa pa fáwìlì fáìlì rẹ̀, a máa parẹ́ gẹ́gẹ́ bá a ṣe parẹ́ nígbà tá à ń ṣe fáìlù mithal al-wawi. So inshallah. Ní báyìí a lọ sí ojú pátákó. Now, so a ní láti pa ojú bọ́ọ̀dù rẹ̀ láti fi kọ iṣẹ́ mìíràn. A bẹ̀rẹ̀ láti àwọn af'alul madi, a máa wọ̀n bá ṣe máa ń wọ̀n. So ibi tá a wá dé yìí ó gba àkíyèsí nítorí pé téèyàn bá gbọ́ ibẹ̀ yé dáadáa, inshallah n tó ní ṣe nípa àwọn sọ́ọ̀fù tó kù yóò tètè máa rọrùn fún èèyàn láti gbọ́ yé nítorí àwọn nǹkan tí a máa parẹ́ tá a bá ti ń wọ́ọ̀kì ẹ̀ náà lọ báyìí. A fẹ́ mú fáìlù madi ọkùnrin kan tí ó sì ń bẹ wá. So ní ìbámu sí àwa tí ìwé bá ń bẹ lọ́wọ́ wa. So waqa'a náà ni a lò nínú tírà. So ẹ jẹ́ ká lò padà so kó fi lè yé. So tá a bá ti wá kọ́ báyìí sìn, so òun lá fi wọn àwọn tó bá jọ, àwọn fíìlù tó bá jọ eléyìí. So àwọn tá a kọ yìí náà ni a fi wọ̀n wọ́n. So tá a bá lọ wo al-af'alul madiyya la kọ́kọ́ fẹ́ ṣe báyìí. So òní yìí báyìí. Tá a bá lọ wo waqa'a yà ní ìpìlẹ̀ rẹ̀. So àwa náà máa sọ tẹ́lẹ̀ bá ti ń sọ ẹ̀. Waqa'a yà ní ìpìlẹ̀ rẹ̀. So ó mean pé wafa yà ní ìpìlẹ̀ rẹ̀. Washa yà ní ìpìlẹ̀ rẹ̀. So àtàwọn tó bá tún jọ. So a wà ní tí wà tàbí yà tó bá ti dé nígbẹ̀yìn ọ̀rọ̀ lẹ́yìn harafi ẹlẹ́ẹ̀kẹta. Tí wà tàbí yà tó bá ti dé nígbẹ̀yìn ọ̀rọ̀ lẹ́yìn harafi ẹlẹ́ẹ̀kẹta. Tó bá jẹ́ pé wà ni ó wà ńbẹ̀, á sọ di alifu gbọọrọ. So tó bá jẹ́ pé yà ni, á sọ di alifu bí yà. So tó bá wá rí bẹ́ẹ̀ yóò wá di waqa'a. So yóò wá di alifu bí yà. So ti yé. So ẹ jẹ́ ká mójútó àlàyé yẹn. So àwọn tá a bá gbọ́ dáadáa ká tún gbọ́. So waqa'a yà ní ìpìlẹ̀ rẹ̀. So waqa'a ọkùnrin tí ó sì báyìí ó ti sọ kéèyàn máa protect nǹkan. So àwọn ọmọ àlùjànnà náà lò nígbà tí ń ròyìn pé Allah sọ àwọn níbi ìyà náà. Ó ní àwa mùsùlùmí sọ wípé kí ni o, wa waqa'na adhabal jahim. Allah sọ wá kúrò níbi iná jahim. So ti yé sìn. So waqa'a. So a fẹ́ mú fáìlù madi méjì tí wọ́n sì níbà ẹ̀ wá. Iṣẹ́ méjì la ṣe. A kọ́kọ́ lọ mú fáìlù madi ọkùnrin kan tí ó sì níbà ẹ̀ wá. Pẹ̀lú ká ṣe kíni o, pẹ̀lú ká kọ́ pé
òun náà ní kíni o waqaya. So pẹ̀lú ká kọ ọ́ pé òní lè báyìí waqaya pẹ̀lú ká kọ ọ́ pé so bẹ́ẹ̀ ti sọ nìyẹn. Nígbà tá a fẹ́ kọ́ tá a fẹ́ dínkù lásán kù di wakọ̀ aṣọ di alifu bí ya ẹ wà ní àlọ́ mu wá pẹ̀lú ká kọ ọ́ pé so ti ń sìn. So iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu lati tazidna fil af'al al-madiyya tó ń tọ́ka sí ènìyàn méjì ó náà ní alif. Alif yìí àti mudé ẹ̀wọ̀n tó bá ṣe ní fatiha aláfi tó bá dé wá ní ó fún fatiha náà adéwà tó bá bá fatiha á fi ilẹ̀ bẹ́ẹ̀ tàbá á dà pọ̀ yóò wá di waqaya. Àwọn ọkùnrin méjì tí wọ́n ṣe bí báyìí wọ́n ti sọ so ó mì pé wàfà náà máa jẹ́ waqaya so ká mọ̀ wọ́n lọ bẹ́ẹ̀. So a fẹ́ mú fi'lu madi àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n ṣe bí báyìí wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lu madi ọkùnrin kan tí ó ṣe bí báyìí wá pẹ̀lú ká kọ ọ́ pé òun náà ní waqaya àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'al al-madiyya tó ń tọ́ka sí àwọn ọkùnrin tí wọ́n pọ̀ so òun náà ní waw alif àti mudé. Waw alif yìí ẹ̀wọ̀n tó bá ṣe ní dhamma aláfi tó bá dé bá ní ó fún dhamma náà àdúrà aláfi tó dé bá bá dhamma agbára nù á fún ní sunkún á fún ní dhamma rádà. So tàbá dà pọ̀ yóò wá di waqayu tọ́. So a wà ní tí waw tàbí ya tó bá dé láàrin ọ̀rọ̀ tó gba dhamma tí wá tàbí ya tó bá dé láàrin ọ̀rọ̀ tó gba dhamma ó ti wo lẹ́nu tó bá rí bẹ́ẹ̀ á gbàdànù. Tàbá wá dà pọ̀ yóò wá di tọ́. Sùnkún ti pé méjì báyìí látara pé yá ò yìí sùnkún ò ní sí nígbà tá a ti gbá dhamma yìí dànù so bá a ṣe ń wo yá yìí ní ibẹ̀ so ó túmọ̀ sí pé sùnkún ni ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn so náà la kọ wàtá yìí. Sùnkún ti pé méjì báyìí látara pé yá gba sùnkún wáwù náà gba sùnkún tó bá rí bẹ́ẹ̀ á gbà yá dànù. So tàbá dà pọ̀ yóò wá di waqaw so nìyẹn waqaw. So wàfà náà máa jẹ́ wàfáwù tó ti ń sìn. Wàṣà náà máa jẹ́ wàṣáwù. So àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ti sọ so wọ́n ti protect wọ́n ti sọ so waqaw tó ti ń sìn bá a ṣe máa wọ́n lọ nìyẹn. So a fẹ́ mú fi'lu madi obìnrin kan tí kò sì bí báyìí wá so a ó kọ́ lọ mú fi'lu madi ọkùnrin kan tí ó sì bí báyìí wá. Òun náà ní waqaw. So eléyìí ò nídìí kí a kọ ọ́ pé so waqaw. So iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati yazidna fil af'al al-madiyya tó ń tọ́ka sí obìnrin kan òun náà ní ta. Tá yìí ẹ̀wọ̀n tó bá ṣe ní sùnkún òun náà sì ni máa gba sùnkún fúnra rẹ̀. So sùnkún ti pé méjì báyìí látara pé alifu bí yá yìí yá bí alifu bí yá náà mo pè lẹ́ẹ̀kan sùnkún lòun náà tá yìí sùnkún ni á wá gba eléyìí dànù. So tàbá wá dà pọ̀ yóò wá di waqat. Obìnrin kan tí ó sì ń bí báyìí ó ti sọ waqat. So àwọn ọkùnrin tí wọ́n pọ̀ wọn náà máa jẹ́ kí ni o a fẹ́ mú fi'lu madi àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wá a ó kọ́ lọ mú fi'lu madi obìnrin kan tí ó sì ń bí báyìí wá náà ní waqat àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazid
yazidna fil af'al al-madiyya tó ń tọ́ka sí ènìyàn méjì náà ni alif. Alif yẹ tó máa ṣe ní fatiha alif tó bá dé bá ní yóò fún fatiha náà dọ́wọ́ tó yàrá sọ̀kọ́ àgbàdo náà fatiha tó bá dàpọ̀ yóò wá di wákọ̀tá omi kan tó kú náà máa jẹ́ wáfàtá wáṣàtá so bá ṣe máa mú wọn lọ nìyẹn tó tá bá rí inú kéwù a máa tètè mọ nǹkan tí wọ́n gbálẹ̀ ó ní ibẹ̀ àti nǹkan tó fẹ́ ká tù so a fẹ́ mú fáìlì wọn di àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bíbá ẹ̀ wá sẹ́méjì náà ṣiṣẹ́ aláwọ̀ká lọ mú fáìlì wọn di ọkùnrin tí ó sì ń bíbá ẹ̀ wá tó náà ní wákọ̀yà so pẹ̀lú ká kọ́ ọ pé àtìmúdé sẹ́lẹ̀ kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'al al-madiyya tó lọ́ka sí àwọn obìnrin tó pọ̀ kó náà ní núnù yẹn tó máa ṣiṣẹ́ ní sukun láàfin tó bá dé wáyé fún sukun láàfin ní àfin àbá fatiha àgbẹ̀rẹ̀ náà fún sukun so bákan náà so tó bá dà pọ̀ yóò di waqayna so àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń báyìí wọ́n ti sọ so wàfà náà máa jẹ́ wàfàyìnà wàṣà náà máa jẹ́ wàṣàyìnà so bíbá láti dá dúró so inshallah tó bá tún di class tó ń bọ̀ á tún máa bá lọ so subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.